Ohun tí mo fẹ́ ká jọ gbé yẹ̀wò tí àwọn ènìyàn ń pè mí pé kí n gbé yẹ̀wò tí èmi náà dẹ̀ rò pé kí ni ìwòye ẹ̀yin èèyàn wa lórí ẹ̀ náà, témi náà dẹ̀ fẹ́ sọ ìwòye tèmi náà. Òhun ni ọ̀rọ̀ kan táwọn èèyàn máa ń sọ wípé awo àti ọ̀gbẹ̀rì. Kí lawo? Kí lọ̀gbẹ̀rì? Lójú tiyín, kí ni awo? Kí ni ọ̀gbẹ̀rì? Àkọ́kọ́ ná, èdè Yorùbá tí a fi sọ orúkọ nǹkan kan, òhun ná ń pè ní awo. Lójú ti tèmi, ohun tí awo túmọ̀ sí, òhun ni pé àwa tí a jọ wà pọ̀ papọ̀, tí a jọ ń ṣe nǹkan kan náà, tí a jọ mọ nǹkan tí a jọ gbé dání, tá a jọ ń ṣiṣẹ́ lórí ẹ̀, tá a jọ ń pinnu lórí ẹ̀, jọ ṣe nǹkan kan papọ̀ ṣá. Bóyá nísìnyí báyìí, nínú ẹ jẹ́ má jẹ́ n lọ síbi ẹ̀sìn pápàpá, torí pé nǹkan kan wà tó ń rú èmi lójú pẹ̀lú bí àwọn ènìyàn ṣe fi ọwọ́ mú awo lénìí, ni wípé àwọn ẹlẹ́mìí òkùnkùn, àwọn ni wọ́n ń ṣawo. Ohun tó túmọ̀ sí lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nìyẹn, pàtàkì jùlọ àwa ọmọ ayé òde òní. Torí pé n tán gbìn sínú ọpọlọ wa, tí wọ́n fi ròyìn awo fún wa, òhun ni pé àwọn olórìṣà, àwọn ni wọ́n ń ṣawo, àwọn ni aláwo. Ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ nìyẹn pé àwọn olórìṣà ni aláwo. Tó sì jẹ́ pé lọ́dọ̀ tèmi, nínú iṣẹ́ ìwádìí àti ìwòye mi tí mo wò, kò ń ṣe àwọn olórìṣà nìkan ni aláwo. Onífá, ó wà nínú àwọn olórìṣà, bẹ́ẹ̀ ni, àtàwọn oríṣiríṣi àwọn oníṣàngó ni, ológun ni, ọlọ́bàtálá ni, àwọn tó ń bọ èṣù ni, àwọn tí wọ́n ń bọ Yemọja ni, àwọn tí àwọn tí wọ́n ń bọ àwọn òrìṣà wa gbogbo, àwọn ẹni oríṣàdá nígbàanì, tí wọ́n ń bọ wọ́n, tí wọ́n ń mọrírì wọn, àwọn ni a lè pè ní olórìṣà. Kí ná wá ń pè ní awo? Tòótọ́ ná, àkóríjọpọ̀ gbogbo àwọn tí wọ́n ń bọ̀rìṣà yìí, nínú ìbáṣepọ̀ gbogbo wọn, tán jọ ń ṣe nǹkan kan náà, tán jọ mọ n tí wọ́n jọ gbé dání, a lè pè wọ́n láwo. Ní inú òṣèlú, ṣé ẹ mọ̀ wípé àwọn kan wà tí wọ́n kóra wọn jọ bí caucus? Caucus yẹn, awo ni. Ẹ jọ kóra yín papọ̀ wípé àwa yìí, a tún dá yàtọ̀, nǹkan báyìí la ó máa ṣe, awo làwọn náà. Inú mọ́sálásí, awo wà níbẹ̀. Ẹ má bínú o, ẹni tóye rẹ̀ ò bá gbé, kó jókòó kó ronú lé lórí ni o. Òye ẹlòmíì sì gbé, tó jẹ́ pé tìtorí pé business ẹ̀ jẹ mọ́ ìdí ẹ̀sìn, tó dẹ̀ mọ̀ wípé tí mò ń sọ yìí, ó yé òun náà, ṣùgbọ́n ó mọ̀ wípé kò rọrùn láti fi yé àwọn táwọn ti tọ́ bọnú ọpọlọ wọn. Àti pé tóun bá ń gbìyànjú pé kó yé wọn, inú ibi táwọn lọ́ wọn mọ́ látàrí ẹ̀sìn, ibi táwọn dé wọn mọ́ látàrí ẹ̀sìn, wọ́n á tú níbẹ̀. Ó lè fetí ọ̀tọ̀ gbọ́ ohun tí mò ń sọ yìí. Ní church, awo wà níbẹ̀. Caucus ná ń pè láwo. Ẹ mọ́ ń gbọ́, wíwo lẹnu awo wo. Jésù
àti àwọn ọmọ ẹ̀yìn 12 tí wọ́n tẹ̀lé awo ni wọ́n. Nínú bí ẹ bá ka Bible dáadáa àti àwọn tí wọ́n ń kà á sí wa létí, bí Jésù ṣe gbé ìgbésí ayé ẹ̀ àti àwọn ọmọ ẹ̀yìn 12 tí wọ́n jọ gbáyé, awo ni wọ́n. Torí pé tí wọ́n ń ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà kì í link síta. Irú Judas ńsìn a lè pè ó ní sawo sọ̀gbẹ̀rì. Bí ó ṣe jẹ́ pé bóyá ó ń ṣe awo, bẹ́ẹ̀ náà ló tún ń bá àwọn ọ̀gbẹ̀rì ṣe. Àṣẹ̀gbẹ́ pé ọ̀dàlẹ̀. Awo ọ̀tọ̀, ọ̀gbẹ̀rì ọ̀tọ̀. Ẹni tó wà nínú crowd tó wà ní ẹgbẹ́ òṣèlú, àwọn kan wà tó jẹ́ pé ìgbìmọ̀ àwọn àgbààgbà ni wọ́n, àwọn náà ń tilẹ̀kùn mọ́rí ṣe meeting ní oríṣiríṣi. Bí ẹgbẹ́ ṣe máa lọ, àwọn ni wọ́n á mọ̀. Nínú wọn ni wọ́n á ti yan olùdíje. Tó bá wà ní ẹgbẹ́ òṣèlú gan tó bá tíì dá àárín wọn, o ò tíì lè lapa kankan. Àwọn yẹn ni awo. Àwọn yòókù tí wọ́n ń tẹ̀lé wọn àtàwọn aráàlú tí wọ́n ń tọ́ bọ̀ lọ́pọlọ, àwọn lọ̀gbẹ̀rì. Lójú tèmi bó ṣe túmọ̀ sí nù. Mi ì fẹ́ kí fídíò yìí pọ̀ rẹpẹtẹ kí ó lè jẹ́ pé létí á wò. Ìgbàgbọ́ tèmi ni wípé àwa kan tá a bá kóra wa jọ tí a jẹ́ bí aláṣẹ, ìgbìmọ̀ aláṣẹ, Supreme Council níbì kan, àwa láwo. Alága irú ìgbìmọ̀ bẹ́ẹ̀ náà ń pè ní olúawo. Ó túmọ̀ sí pé kò síbi tí wọ́n ti máa ṣawo. Níbo ni ìwọ ti ń ṣawo tiẹ̀? Àwọn sàábé tó tẹ̀lé Ànábì nígbà náà lọ́hùn-ún, ó níye ojú wọn. Ó tún wá láwọn sàábé kan tó ṣe pàtàkì, tó ṣe kókó, tó jẹ́ pé àwọn gangan ni wọléwọ̀de Ànábì. Àwọn awo nù. Ànábì lolúawo wọn. Àwọn ọ̀gbẹ̀rì lẹni tí ò dá nǹkan kan mọ̀, tó sọ pé ṣèyí kó sì máa ṣe ní titi ẹ̀. N tán fi ní káwọn máa ṣe yẹn, ìtumọ̀ rẹ̀ ò yé. Kán sá ti sọ pé ẹ máa ṣe nǹkan báyìí o, kán sì máa ṣe é. Àwọn ọ̀gbẹ̀rì nu. Ṣó ti wá yé yín báyìí pé awo àti ọ̀gbẹ̀rì kò ń ṣe pé àwọn olóòṣà lásán. Èdè Yorùbá òun ní. Èdè Yorùbá ni wọ́n ń pè ní awo. Ìní pé ìgbìmọ̀ ibi ẹ ti sọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ tẹ bá sọ ńbẹ̀, etí mi ò ní gbọ́ ńta, àfi eléyìí tẹ́ ẹ bá fẹ́ kó bọ́ta ló kù. Irú ìgbìmọ̀ bẹ́ẹ̀ náà ń pè ní ìgbìmọ̀ awo. Àwọn alága ibẹ̀ ni olúawo. So ti wá yé yín báhun? Àwọn ọ̀gbẹ̀rì làwọn tó jẹ́ pé wọ́n kàn sáà ń pàṣẹ fún wọn káwọn lọ máa ṣe nǹkan kan ni. Bí nǹkan yẹn ṣe wáyé, bí wọ́n ṣe ṣe meeting tó fi wáyé, wọn ò lè mọ̀ láyé. Ohun tó ṣokùnfà rẹ̀ wọn ò lè mọ̀. President wa àti gbogbo àwọn minister rẹ̀, awo ni wọ́n. President lolúawo. Àwọn minister rẹ̀ àti gbogbo àwọn yòókù, àwọn ni ọmọ ìgbìmọ̀ awo.